Ọba àjò láyé téèyàn lè ṣe òun ni káyé má déèyàn lọ́wọ́. Ọba àjò nìyẹn o. Tí ayé ò bá ti déèyàn lọ́wọ́, kéèyàn gbomi ilẹ̀ báyìí kó máa tà á make end ẹ̀. Màá fún wa ní àṣírí ńlá kan. Àjò ìtúwó àwọn àgbà bọ́wọ́ bá wà lára èèyàn àbí nǹkan kan ni. Ẹ jẹ́ ká gbìyànjú. Kò ná wa lówó tó pọ̀ o. Kò ná wa lówó tó pọ̀. Kí la máa lọ wá? Ẹyin ìbílẹ̀ ẹyọ kan tó mọ́ dáadáa. Irú tí ò ní yọ̀, irú woro. Irú woro yẹn wá lè gun ká máa ṣe ẹ̀ kó rọ̀ tó dá máa lẹ̀ mọ́ ara ẹyin yẹn tó máa cover ẹyin yẹn tán tí ẹyin ò ní hàn mọ́ rárá. A wá tàǹgìrì. Tàǹgìrì yẹn a máa dá ní pánsá àkó inú ẹ̀ jáde. A wá gbé ẹyin yẹn sínú ẹ̀ tá a ti fi irú bò. Wọ́n ń pe ìwé kan ní ìwé àjẹ́ òbàlé. Àjẹ́ kò bàlé, òun náà là ń pè ní ìwé afẹ́lóru. Ẹ kó ìwé yẹn, táìpọ́kùnrin ló fẹ́ ṣe 9 ló máa kó lé lórí. Táìpọ́bìnrin ni a kó 7 lé lórí. Kọ́fà tàǹgìrì tẹ́ ti ṣí yẹn ẹ fi dé e padà. Ẹ gbé sórí èédú. Kò ní ìdíkẹ́ gbé sínú pot. Ẹ gbé sórí èédú. Ẹ dá inú èédú, ẹ gbé sórí èédú. Ibẹ̀ ni lo gáàsì náà bá ti máa jókòó sórí ẹ̀. Ó máa sè é fún rárá ẹ̀ ní fomi sí, ó máa jiná. Tó bá ti alẹ́ là ń ṣiṣẹ́ ìṣá o. Ṣùgbọ́n ewé tá a já lóòjọ́ la gbọ́dọ̀ lò. Tó bá ti jiná, ẹ yọ. Ẹ wá gbọ́ ibi tíṣẹ́ yìí ti nílera sí o. A máa jẹ bẹ́ẹ̀ tèpo ni o. Tàbí ti jẹ́ tán, a mú epo díẹ̀ lé lórí. Aláìsàn àbí nǹkan kan, ẹ jẹ́ ká gbìyànjú. Mo sọ fún wa pé ọba àjò láyé òun ni káyé má déèyàn lọ́wọ́. Tí wọ́n bá déèyàn lọ́wọ́ èèyàn lọ́nà lọ. Kéèyàn ná 1 million kó fi ṣáájú owó bọ́wọ́ bá wà lára ẹ̀. Ihun tí mo sọ yóò ná kò ná 500. Ṣùgbọ́n mo wá ń bẹ ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí. Báwa ṣe ń fi tiwa ràn yín lọ́wọ́. Ihun tẹ́ máa fi ràn wá lọ́wọ́ níbi kẹ́ share fídíò yìí. 1, tẹ́ bá share fídíò yìí ẹ fi ràn wá lọ́wọ́. A máa ní more views. Because àwọn kan máa ń complain pé àwọn ò rí mi of recent, àwọn ò rí fídíò mi àbí nǹkan kan. Bóyá TikTok ló ń dà wá láàmú àbí nǹkan, I don't know. But èmi náà fúnra mi, mo busy of recent, mi ráàyè wá fún TikTok ni. Ẹ bá wa share fídíò yìí kó ran ẹlòmíì lọ́wọ́. Tó bá lè share ẹ̀, ó máa jẹ́ fún ẹ láṣẹ Ọlọ́run. Just share for somebody. Comment sórí post yìí. Like post yìí kó o dẹ̀ pray fẹ́mi náà. Ẹ̀yin tẹ́lẹ̀ ń fi owó ràn wá lọ́wọ́. Thanks and God bless you. Orúkọ mi ò yí padà, mo sọ Wòlíì Dòsùnmọ́ Ayọ̀délé. My phone number 07032837187. Please share the video.